níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa tẹ̀sí tí ń wò wá káàkiri àgbáyé lórí ìkànnì Tinú Ẹyin TV òun náà la wà yìí ibi tẹ́ ti máa rí àwọn oríṣiríṣi nǹkan mo tún ti gbé tuntun wá fún yín lénìí ọ̀pọ̀lọpọ̀ ní ò tiẹ̀ máa àlejò mi ní ojúkorojú àmọ́ wọ́n ti gbọ́ orúkọ yìí káàkiri àgbáyé ọ̀dà ẹnu oníkàbá yìí láti gbọ́ pọ̀hún ẹni ọlọ́fà láti gbọ́ mọ́ta ẹ jẹ́ ń kí àlejò mi káàbọ̀ ẹni tí ẹ ti máa ń gbórúkọ wọn káàkiri àgbáyé òní náà lẹ́dàá wọn mọ̀ face to face ẹ máa rojú wọn kìdẹ́ rí i pé àdúpẹ́ bàbá wa tí ìyá àti bàbá sọ wọ́n ní Sẹ̀míù àmọ́ tí iṣẹ́ oríran wọn tó sọ wọ́n ní Bẹ̀bẹ́tò worldwide mo kí wọn káàbọ̀ sórí ètò yìí. Ìyàlẹ́nu ló máa ń jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ tán bá ró lóko ókò á máa tóbi ju olóko kan lọ àbí àdúpẹ́ Ọlọ́run sì ní jẹ́ kó bàjẹ́ ẹ ti ní àjọṣepọ̀ pẹ̀lú oríṣiríṣi àwọn èèyàn pàápàá jùlọ lẹ́nu iṣẹ́ kápolongo kátàyàn kásọ̀yàn dìràwọ̀ káàkiri àgbáyé ẹ ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn eléré orí ìtàgé àwọn onítíátà ẹ ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn olórin ẹ ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn agbóhùnsáfẹ́fẹ́ ǹjẹ́ tí ẹ lè sọ fún wa ìhùwàsí àti ìṣesí àwọn wọ̀nyí tí a lè rẹ́kọ̀ọ́ àtọgbọ́n kọ́ mbẹ̀. Orúkọ mi gangan ni Sẹ̀míù Abọ́lájí Òtóyìnbó gbogbo èèyàn mọ̀ mí sí Bẹ̀bẹ́tò worldwide. Bẹ̀bẹ́tò worldwide. Ṣé rí àti bá àwọn èèyàn yẹn ṣe lóríṣiríṣi sẹ́yìn both the artists musicians gbogbo èèyàn lóríṣiríṣi wọ́n rí lórí ẹ̀yin presenters bẹ́ẹ̀ ni ọ̀gbọ̀n náà ni torí gbogbo àti wà ní entertainment kọ̀ọ̀kan náà gbogbo wa èyí tó wà lórí oníkálùkù wọ́n yàtọ̀ tó díẹ̀díẹ̀ wọ́n yàtọ̀ díẹ̀díẹ̀ ṣẹ́rí ti àwọn ní tíátà àwọn máa ń ṣe wọ́n á ṣe mọ́ra wọn bíi bóyá wọ́n súnmọ́ artist kan tó ti gòkè wọ́n fi ara ẹ̀ wọ́n fi máa tàpá ara wọn wọ́n máa fi gbéra ṣùgbọ́n ti àwọn artist wọ́n ní láti tó bá ti mọ̀ pé bóyá artist yìí ó ti mú orin kọ níwọ̀nba ṣùgbọ́n ó ní ìkan polongo ẹ̀ ó ní àwọn iṣẹ́ oríṣiríṣi tó máa ṣe fún àwọn artist báyìí ọ̀dọ́ fi yàtọ̀ títí àwọn olórí orí ìtàgé náà olórí orí ìtàgé wọ́n tàpá ara wọn tó di ara wọn tó jẹ́ pé tí àwọn kọ̀díìsì wọn tó ti lórúkọ wọ́n fi ràwọ̀ gbéráwọ̀ tó tó bá ń rojú wọn máwọn yẹn tó ń rí wọn táwọn náà dẹ̀ fi ara balẹ̀ tí wọ́n ṣojú òkòrò tí wọ́n ṣe pé gbogbo ẹ̀ owó gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn wọ́n á fi ara àwọn náà jáde ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ní tolórin àwọn á fara balẹ̀ ó gbọ́dọ̀ fara ṣiṣẹ́ wọ́n kọ́kọ́ mú ìgbéraga wọ́n á yọ sẹ́gbẹ̀ẹ́ wọ́n á fi respect wọ́n á fi kún wọ́n á máa gbé so wọ́n á mú iṣẹ́ tó bá ti mọ̀ pé bí o ti mú orin yẹn kọ wọ́n á máa mọ bó ṣe máa tàpọ̀ ẹ̀ so àmúta àtà máa ṣe pé àwòrán àkọsọ̀mùtì yẹn pé àwọn ṣe pé a ti build àwọn àmọ̀ bó ṣe máa build ẹ̀ bóyá a máa mú ẹ àmọ̀ ẹ̀ alẹ́ mọ́ artist kan tó ń bọ̀ ní o tó kan tó ń bọ̀ ní ìṣòro a máa rán ẹ mọ́ tó bá ti fara balẹ̀ tó bá ti rán ẹ mọ́ wọ́n á rí ẹ tẹ́lẹ̀ èrò tó wá síbi ibẹ̀ yẹn bí bó jẹ́ èèyàn 100 lásán ló wá síbẹ̀ tán wá wo artist tán wá wo male artist yẹn tí wọn náà ti ra gba máìkì bí ìṣẹ́jú bíi 10 nínú ẹ̀ lásán ayé ti rí ìwọ̀n náà mọ́ra wọn díẹ̀ díẹ̀ ní lọ́nà ṣe máa gbéra wọn nìyẹn ìwọ tí difference wọn fi yàtọ̀ síra wọn nìyẹn tá a bá ní ká wò ó àwọn eléré orí ìtàgé àtàwọn akọrin èwo lọ́mọ pé yín jù kẹ́ promote kẹ́ gbaṣẹ́ wọn tẹ́ mọ̀ pé ọmọ ṣèṣọ rere pọ̀ jù. kò sí ìtì ò èyí gbogbo ẹ̀ ló ṣẹ́rí because acting mo fi bẹ̀rẹ̀ lọ́dọ̀ wẹ̀mímọ́ ló tún yẹn wọ́n máa ń pẹ̀lú pẹ̀lú wẹ̀mímọ́ promotion. wẹ̀mímọ́ promotion lẹ́kọ̀ọ́ nìyẹn. Ìbàdàn ni wọ́n wà. wọ́n gbọ́n throughout the ok Ìbàdàn ni wọ́n bèèrè. Ìbàdàn ni wọ́n wà. àwọn aláṣẹ ọtí máa food and cleanliness àwọn náà ní gbogbo ọtí máa ilé oúnjẹ ìgbàlódé ọtí máa.
Yeah, we must. It's my both. I'm not commission. Actually, when we more ara wọn fíìmù ni mo kọ́ lára wọn but bàtẹ́ mi fẹ́ bẹ̀rẹ̀ sí tèmi mi lọ bẹ̀rẹ̀ tèmi àwọn olórin lẹ́yìn fi bẹ̀rẹ̀. àtọ́jà tó yá lè sí gbogbo ẹ̀dá ìṣe mọ́ra wọn ó ti padà sí ọ̀dọ̀ àwọn oní fíìmù. ara ẹgbẹ́ à ń promote eléré ńgbà yẹn olórin wọn gbogbo ẹ̀ ni mo fi súnmọ́ ẹ̀yìn presenters gbogbo ẹ̀bùn wọnú ara wọn pẹ́pẹ́ ní feed entertainment náà aṣáàdúpẹ́ lọ́wọ́ náà tó bá dárúkọ àyà sẹ pé àfọ wọn ń gbọ́dọ̀ kọ aṣáàdúpẹ́ lọ́wọ́ náà bá tó ṣẹlẹ̀ yìí kò sí tí ò pé wa. kò séyìí tí ò pé yín lágbára Ọlọ́run kò dẹ̀ ní bàjẹ́ Bebeto worldwide yóò tó máa ga sí i pọ́tó ni pé a máa tàtà pínṣẹ̀ lórí ètò yìí màá fẹ́ jẹ́ kẹ́ ẹ gba àwọn olórin nímọ̀ràn pàápàá jùlọ àwọn upcoming àti àwọn eléré orí ìtàgé ẹ wo bí eré orí ìtàgé ṣe rí nìsín wọ́n ti fẹ́ sọ eré orí ìtàgé di pé bí èèyàn kan ṣáà jókòó kó lò kan ṣáà fẹ́ ṣeré kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ mo rántí ìgbà tá à ń wo àrélù tọ́jẹ́ wípé àsìkò àrélù gbogbo ìta ọ̀dà páropáro ni torí àwọn oríṣiríṣi nǹkan tó wà níbẹ̀ táwọn èèyàn fẹ́ wò Lárí Fádèyí olóró sábòmí ẹ wo eré tá a wò nígbà kan náà eré àwọn ìsáwùrú abẹ́bọ̀ra mo tí ì yan gan. ṣẹ́yìn tó ṣẹlẹ̀ náà là ṣe sọ pé nǹkan tá a lè fi advice wọn náà ni ti bá pẹ̀lú àwọn colleagues wọn gbà náà máa sọ fún ẹ pé ẹ fi ara balẹ̀ iṣẹ́ tí a bá fẹ́ ṣe ní ẹ̀sìn iṣẹ́ táwọn èèyàn bá máa wọ́n máa ṣàdúrà fún oníkẹ́ máa ṣe iṣẹ́ tó ń ká ṣe ara sílẹ̀ kọ́ ní gbogbo ara wa kọ́ máa ṣe kí ní dandan ẹ ṣe gbọ́ngàn tó tí àwọn òbí lè máa wò nínú ilé bí tó máa ń gbé fíìmù tó ń ṣe fíìmù míì tó bá ti jó níbọn jù tó ní jó ní kíní jù tèmi ló wá dé nílé ìlú gbogbo máa sọ pé àwọn òfin rẹ̀ pa torí pé àwọn brain àwọn ọmọ ní ìsinyìí kò àmọ̀ tí yìí ó ṣe ju ká máa gbébọn ká máa ṣe gbogbo ẹ̀ lọ kó máa ṣe ara lẹ́yìn náà ìlú náà fọwọ́ sí kó máa ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn kí tó kọ́ ṣe ara lẹ̀ tó yẹ pé bóyá kó fẹ́ promote rẹ̀ ó fẹ́ ṣe everything ẹgbẹ́ wọn rí rẹ̀ bíi ọmọ ìgboro ni kó tó di pé wọ́n sọ pé máa láìkẹ́ so ọ̀tá ṣáà máa bẹ̀rẹ̀ sí gbogbo náà ìlú máa ń gbé gbèsè lórí ọgbọ́dọ̀ máa ń sọ fún wọn ẹ tó bá fẹ́ rìn ó máa ní nǹkan tó dáa jù ní ayé ní pé kí wọn ní ó máa ní àfojúdi ó jẹ́ ní respect ẹ tó bá ti ní respect ìgbà ló máa lọ ó jẹ́ tó fásitì ẹ̀ gbogbo nǹkan lé ayé àsìkò ní gbogbo nǹkan bẹ́ẹ̀ olówó bẹ́ẹ̀ ayé dèkì ní kankan time ní àjọ máa ń kúrọ́ tara wa jẹ ìgbẹ́ nìkan ní kinní kan ọ̀hún àṣẹ kinní kan tó bá máa náwó náà tó fẹ́ di mílíọ̀nìyà náà tó di mílíọ̀nìyà lónìí tó jẹ́ pé kìí ọlọ́run ti kọ́ pé wàhálì náà ni tó kì í ṣe pé kinní kankan ẹnìkan kò lè ọlọ́run ló sọ̀rọ̀ tó lówó. kò sí miracle kankan bẹ́ẹ̀ káì káì tán a dúpẹ́ lọ́wọ́ yín gan o bàbá wa Sẹ̀míù Bebeto worldwide ẹni Wẹ̀mímọ́ film production ọ̀dọ̀ wọn lẹ ti kọ́ṣẹ́ iṣẹ́ à ń ya fíìmù kankan làwọn náà máa ń pa ẹ̀ gidi ṣùgbọ́n ẹ̀yin ẹ̀yà àbárántí ẹ lọ síbi olórin àwọn olórin lẹ kó mọ́ra wọ́n ní tí ewé bá ti pẹ́ lára ọ̀sẹ̀ ó máa ń dọ̀sẹ̀ ni ẹ̀yin náà ti máa fẹ́ máa kọrin díẹ̀díẹ̀ o orin iṣẹ́ orin kì í sọ̀nà tí ẹ ti wo a lọ bá gbogbo àwọn tó jẹ́ àwọn ẹnjìníà gbogbo wọn náà irú àwọn shalom irú àwọn latex lọ́wọ́ gbogbo wọn gbogbo àjọ bíjà láti kékeré tó gbogbo náà lè ṣe àṣepọ̀ mọ́ra wọn tó gbogbo àtàṣà wà ní entertainment gbogbo nǹkan tó wà ní entertainment ní sàmúlò fẹ́ kí n dá sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ bá ṣàṣe tó yẹ pé entertainment ni màá fẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá màá ṣàfẹ́kọ́ dárúkọ níbẹ̀ tó náà ṣe ń fẹ́ ìgbọ̀ orúkọ yẹn. díẹ̀ ó ti wá di ní ńlá báyìí Bebeto ti di ní ńlá ṣe lè bá a dárúkọ díẹ̀ nínú àwọn olórin tó ti làmìlaka tẹ ọjọ́ pé ẹ ti ṣiṣẹ́ wọn tẹ mọ̀ pé eléyìí ọ jáde. àdúgbò lọ́wọ́ náà tabaníkà dárúkọ nínú wọn wọ́pọ̀ ká máa dárúkọ nínú wọn tẹ́ pé wọ́n ti ní àmìlaka láyé ń bọ́ tẹ́ pé ọlọ́run lo ọwọ́ wa
Ọlọ́run ni o Ọlọ́run ló ṣe o Ọlọ́run ni. ó wá fi èmi ó fi wá ṣe sábàbí ẹ̀ ká máa dárúkọ tó pọ̀ ṣùgbọ́n àwọn táwọn èèyàn rí tó yẹ pé ó ṣe gbogbo èèyàn rí a máa dárúkọ King Dr. Saheed Òṣùpá Saidon P. Saidon P, Saidon Papa. Suleiman Adiwo Àtàwẹ́wẹ́. Ẹ ti promote àwọn náà. Kai. Dárúkọ Suleiman Akànmú Adémọ́lá Kọ̀mí Jackson. Àpọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú jùjú èmi náà lọ́lọ́run lò tí gbogbo ayé fi rí obìnrin kan báyìí St. Janet bàtà ṣe lórí ẹbí fún ayédèrè ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ ara wọn náà ní Délé Bravo ọlọ́run lo wà náà fún wọ́n pọ̀ lọ́tún lọ́sí bẹ́ẹ̀ ara àwọn ọ̀dọ́ tó ti ń bọ̀ láyé tó ti ń rí wọn irú àwọn aláyọ̀ melody singers láyé ń kọ́ wọn àwọn tó ń tọwọ́ á dìde wọ́n pọ̀ lọ́tún lọ́sí. Ẹ tí ní àjọṣepọ̀ pẹ̀lú bíi King Wasiu Ayinde Masha. Akínwó Dr. Wasiu Ayinde ara nígbà ìbẹ̀rẹ̀ ọjọ́ tá a fi bẹ̀rẹ̀ ara òun tí tá a kọ́kọ́ ń promote bọ̀ nìyẹn láyé ntì ìrẹsì èmi fi train ìgbà Fẹ́mi Akínwá ń pè nìkan Fẹ́mi Akínwá lájọ ṣiṣẹ́ pọ̀. So ala máa ń ṣe show ibẹ̀ gangan ní la máa ń ṣe show Sunday NTA Ìbàdàn. So ibẹ̀ gangan ní a ti build orúkọ yẹn tẹ́ pé kò sí ẹ̀rọ pé tẹlifíṣàn NTA nígbà yẹn onìkan náà ni Sunday shows níbẹ̀ yẹn tẹ́ pé ibẹ̀ ni láti máa gbé afẹ́fẹ́ tó ló gbé wá àti Fẹ́mi Akínwá ibẹ̀ ni aláṣẹ ti ń build rẹ̀ láti harrier artists ibẹ̀ ni gbogbo ẹ̀ ti ń jáde lórí ọba Fuji tí bàbá wa King Dr. Wasiu Ayinde tó jẹ́ ńgbà yẹn náà wà lára NAPAM. Àfi wọ́n jẹ ọba yẹn ní NTA lọ́dún náà wọ́n ròyìn ọdún yẹn o. kọjá bẹ́ẹ̀ nígbà yẹn sọ ara wọn nínú ẹgbẹ́ NAPAM gbà yẹn mo wà níbẹ̀. ṣé wọ́n ti mo wà níbẹ̀ gbà yẹn èmi náà wà nínú tó múniró nígbà yẹn sọ àpọ̀ bẹ́ẹ̀ bọ̀dá Laarin Alábí Mọ́táyọ̀ Sọ́jọ́ Mọ́táyọ̀ àpò lóṣìṣẹ́ Fẹ́mi Akínwá ní sẹ́kítírì àgbà yẹn sọ àfi wọ́n jẹ ọ̀dà àpò ìfọ́sọ́pọ̀ NTA nígbà yẹn. ti bá wọn ṣiṣẹ́ bàbá Pasuma pípẹ́ Pasuma Alábí Pasuma èmi lọ́lọ́run lò àti Fẹ́mi Akínwá tí mo mú wọ Ìbàdàn èmi lọ́lọ́run lò gbà yẹn so tí mo rí pé èèyàn tó mú wọ Ìbàdàn tó kọ́ ṣiṣẹ́ inú NTA tó kọ́ ṣiṣẹ́ òní ara èmi ni mo Ọlọ́run lò àti Fẹ́mi Akínwá ni àlọ́ mu láti mo ṣe. Ẹ̀yin lẹ mú Paso wọ Ìbàdàn. Ìbàdàn èmi ni ẹnu mi gbà kó tún ẹni wíwà mi àti Fẹ́mi Akínwá. Bẹ̀bẹ́tò ló mú Paso wọ Ìbàdàn. ẹnu mi gbà ní 1993. First record recognition. Àti Gbénga Olóòtú àmúwọ̀wá. Ìbàdàn wa. Báwo sì wàhálà àjọṣepọ̀ yẹn àti Paso nísìn tí ò sí wàhálà kankan láàrin ìmọ̀dà yẹn pé ọmọ orin Saheed Òṣùpá ó ti wọra ju tàwọn yòókù lọ o ọmọ orin ò lè fi yín ṣeré o torí àwa náà mọ bó ṣe ń lọ o n tẹ́ ẹ sọ ni pé ẹ̀yin lẹ mú Paso wọ̀lú Ìbàdàn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ orin ló ní bẹ̀bẹ́tò ló lọ́bọ orin. ọ̀dà àmì o ẹ ṣe ẹ kú iṣẹ́ ìlú Ọlọ́run jẹ́ kí ẹ máa dàgbà sí o ẹ máa gbòòrò sí o bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yà ara lé atúmú tuntun bọ̀ láìpẹ́ Saheed Alátìṣe lórúkọ mi tinú ẹ̀yin.